kọ́dọ̀ àwọn ìyá náà mọ ìjìnà báyìí. Ó jìnà díẹ̀. Gbogbo ọ̀rọ̀ mọ́ jìnà. Ọmọ pé awúsòrò ti. Ọ̀gbẹ́ni ní kárí ọmọ pa awúsòrò ti. Awo ìgbàlẹ̀ ládé yìí. Ibo ìgbàlẹ̀ ládé yìí. Ọ̀rọ̀ a máa gbé ẹsẹ̀ lọ́kọ̀ọ̀kan. Sọ́rí má da gbogbo ẹsẹ̀ délẹ̀ o. Góńgó orí ẹsẹ̀ ni wọ́n fi tẹ̀lẹ̀. Àjàkúrú. Àjàkúrú kì í ti rí. Síbi àwọn èrè. Wọ́n lọ́wọ́ mọ́ yìí nù. Ilé yìí mọ̀ kọjá ń táwọn mọ̀ lébò. Irọ́ ni. Àjàkúrú. Lóde tó fẹ́ máa kọjá àyè rẹ ni. Kọjá àyè mi. Wo kàn wó fírí kó mójú kúrò ní o. Ìyẹn wò púpọ̀ jù ní o. Nígbà tí èso rò. Ó wò fírí ó kù kì ní o. Orò lèmi mọ̀ tẹ́wọ́n máa ń ṣe báwọn. Ibi ilé orò lòun náà. Iye ṣe lè gba àwọn ìyá mi kí n dèrò ọmọ wọn ni. O lè dùn ọmọ wọn àmọ́ díẹ̀ díẹ̀ ni. Iye tí dára lé. Ọ̀pọ̀jà fẹ́ fi ọ́ sáwo ni. Àdójì. Tó fọwọ́ kan ni. Tó wà máma dáná sí mi lọ́rùn àwò. Ṣáàjẹ́ ń tètè wọlé kí n mọ ti gbogbo tí ń ṣe mí bí kí n ti máa fi ọwọ́ kàn wọ́n. Mo fẹ́ bèrè lọ́wọ́ wọn pọ̀. Wo sówó sí owó tó tẹ̀ ń bẹ lákàntì. Ọ̀rọ̀ rẹ ò kọ́ ọ̀rọ̀ rẹ ò ṣe é tẹ̀lé ni. Kì í ṣe pé ìlówó tí mo lè tẹ̀ fún ọ. Àmọ́ bọ́ọ̀ ti máa ń dénú kọ́ ọmọ sọ fún mi pé eléyìí ń bẹ tọ̀hún bẹ kíní kan bẹ tó sì jẹ́ pé irọ́ náà ní gbogbo ẹ̀. Nísìnyí báyìí tó sáà ti wá rí gbogbo àwọn ẹ̀yà mi báyìí ọ́ sàtẹ̀wó. Ibà ooo ibà. Ṣé wọ́n wà lé ni? Wọ́n bẹ̀ ń tòsí wọ́n gbọ́ gbogbo tó sọ mọ́ wẹ̀yìn púpọ̀. Látàárọ̀. Mọ́ wẹ̀yìn púpọ̀. Mo nífẹ̀ẹ́ yìí. Ibà. Àwọn ẹ̀dá. Alágogo dẹ́. Ṣé yẹn jáde ni? Nítúwú tó bá jáde tí o lè fojú rẹ wò wọ́n ni. Nígbà tí ọ̀n fèmí nìkan lẹ̀ síbí mo bọ́ fẹ́ gbàgbẹ́ ń jáde ni. Kẹ́kọ̀ọ́ lè sí ọ́tà kọjú síwájú mọ́ wù ẹ̀yìn. Ariwo mọ́ wù ẹ̀yìn ń tọ́ fún ọ o. Ń tọ́ fún ọ o. Ọ̀sá ṣe kiri. Ẹ̀yin ìyá mi a ti dé o. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin lẹ sọ pé tí n bá ti rí onínúure tó fẹ́ sáwo gidi ẹni kì í mú wá. Mo ti dé. Mo ti dé o. Mo ti mú àwo mi wá. Ó fẹ́ sáwo gidi. Ó fẹ́ dọmọnú ilé. Ó fẹ́ máa pàṣẹ káàkiri gbogbo ibi tó bá dé. Ẹ̀yin ìyá mi ó ti dé o. Ó sì ti kówó wá ó fẹ́ tẹ̀wó sí yín. Ẹ̀yin tó láyé o. Ọyẹ bá ń gbà kánà bá yín kọ́ tẹ̀ sí. Ṣé àwọn ní ẹ pẹ̀lú ọ̀tọ̀ ni? Àwọn ni. Wọ́n lo fóònù. Torí èmi fẹ́ kí wọ́n mọ̀ pé inú mi dà. Mi ì fẹ́ fi àkánà bá fún fúnra mi báyìí. Mo sí ń tágbára àwọn ìyá mi ọ̀ká. Ẹ̀yin ìyá mi o. Kì í tiẹ̀ mọ fún mi àkànní àmọ́ àwọn ọ̀gá. Kò ní mọ fún wọn lówó lẹ́kọ̀ọ́ kan gan lẹ́yìn ilé. Wọ́n ti lákàntì wọn lọ́wọ́. Wọ́n kàn mọ̀ tẹ̀ sí wọn, wọ́n mọ̀ sí dáadáa fún ọ lọ. Èlò la wà ṣáà lé náà ni. Ẹ̀yin ìyá mi ọ̀yà ẹ̀ pé o. Ọlọ́run ló mọ ọdún báńkì jẹ́ wọn. Táwọn ẹni sọ̀rọ̀. Ó pè ní àwọn yóò pè yín mọ̀. Ó àti gbọ́. Tọ̀ 80 75 33 61 22 ẹdún ẹtún pẹ̀ ẹ́dí àpò 80 75 33 75 22. Ọpẹ́yẹmí Ṣàlàkọ́. Irú bẹ̀rẹ̀ lọ́pẹ́yẹmí Ṣàlàkọ́. Àdàkóró. Ọpẹ́ ìwọ́dà. Kò yé mi wá awo. Ọpẹ́yẹmí. Wọ́n lọ́nà bẹ̀rù dákun. Ṣé ìgbọ́ ìgbẹ́nu rẹ̀ ṣẹ̀ṣẹ̀ ìmọ̀ ní ìjọ yìí? Ṣé wọ́n ti. Ó pè mọ́ ní. Ó pè náà. Ìjọ rí pé ó pè lẹ́ni tó pè yìí ni. Bóò ló ṣe jó pé. Bí ẹ bá wá sọ̀pẹ̀ Ọpẹ́yẹmí Ṣàlàkọ́ rèé. Ibú ti pè náà nù. Ó ti gba tó mú gbèpè èmi mọ̀. Jesus. Ọpẹ́yẹmí ìwọ́dà. Wo bí ọjọ́ tètè jáde. Awo. Ẹ má lọ́nà bẹ̀rù bá. Gbọ́dọ̀ ìwọ. Ìgbà rúmọlẹ̀ ẹmúra ẹfọrùn kọjú. Irúmọlẹ̀ Ọpẹ́yẹmí. Àbíwọ̀ kọjú. Ọpẹ́yẹmí. Ṣàlàkọ́. Tó yìí ló fẹ́ burú Àdàkóró. Mo lè lẹ́ kí ni mọ́ ọ. Tó ya wèrè ni. Ọmọ pínlẹ̀ tí inú mi lọ fi ṣe rúmọlẹ̀ fún mi. Ó ń fi ọmọ eléyìí jẹ àwọn ìyá ọmọ tí ò lè bí mi. Ọwọ́ jẹ́ kí mi máa Ọpẹ́yẹmí ìwọ ọmọ ìyá olójú. Ṣé wọ́n kọ́ ní yàrá ilé pé kọ́ wá tayangan fún mi níjòdì? Tí mo jẹ́ ń di owó sí ọ. Àti ọ̀hún ṣẹ̀ṣẹ̀ gbájú ẹ̀. Níwọ̀n àtẹlẹ́ yìí,
ẹjọ́ pàmọ̀rẹ̀pọ̀ ń gbà mí ìwọ tè ìyá tí o ti bímọ ní ọmọ ọdún mélòó ni ọtọ ń tè ìyá ìyàwó mọ̀ jẹ́ o wọ́n dàbí rú ọlọ́run níjọ́ ní ẹgbẹ́ kò ní dá fún gbogbo tẹ̀sán Àjàkóró láì dé bọ́ọ̀lù Àjàkóró ọ̀fẹ́ bọ̀ mórí kílẹ̀ ní bàjẹ́ jẹ́bi ọwọ́ àtẹ̀mí wá bí Àjàkóró gbogbo kẹ́kẹ́ máa ń ka ọ̀la báyìí ní tó pílánì kí ni pílánì orí burúkú orí burúkú pílánì wo lọ bẹ sí ọ̀fẹ́ gbà mí 200,000 mi wà tẹ 200,000 ọ̀fẹ́ ṣé àkáǹtì rẹ wo 200,000 àwọn jọ ìjà wọlé ní ìwọ ibi bí èsè náà sẹ́wọ̀n ibo ní ìsìnkú bá ń dáṣẹ́ wọ̀ ìjọba ń dáṣẹ́ wọ̀ bẹ̀ owó wò lè bí ọ mi ò dá padà tún gbogbo bíbí wọ́n fẹ́rẹ́ sí mọ̀ báyìí mọ̀ báyìí kọ́dọ̀pá ò ní mú ọ irọ́ ni ọjà wẹ̀rẹ̀ wọ́n ti kó aṣọ rẹ mẹ́ o wọ́n ti dáwọn lọ gbòòrò mo ti mọ̀ ọ́ àgùnmọ̀ nítúwú ọmọ pílánì mi lérí bíbí torí bó ṣe wà yìí fẹ́ ká mọ̀ fi ṣe bísínẹ́sì ni. kò ní dáa fún bísínẹ́sì tó fẹ́ ṣe bísínẹ́sì rẹ̀ ó wọ̀ mí Àjàkóró ọ̀fẹ́ mọ̀ ṣe bísínẹ́sì gbájú èmi lọ́fẹ́ fi bẹ̀rẹ̀ rẹ̀ Ọpẹ́yẹmí tẹ̀dàkọ́ ìwọ bó ṣe wà ń ọmọ ìrẹ́ olóyìn wú ṣé wọ́n mọ̀mọ́ lọ kó bá àwọn yìí jẹ́jẹ́ rẹ̀ nímọ̀ ṣe tíátà mọ̀ ni èmi kàn bẹ pé kọ́ máa ṣe gbogbo yàrá nígbà yìí ni òun tíátà ni ìrọ̀ ní ọmọ pa gbogbo tó ṣe lè yìí ni wọ́n ti bí mo fẹ́ gbà ọ́ nǹkan tí ò lọ gẹ́gẹ́ ni torí nígbà tó dé bí sọ ọ̀pọ̀. òye ṣé gbà mo wá fọ ìdílé tí mo wá fọ fún kọ́ nǹkan ni mo ti rí un ṣé báwọn yóò ti rí ọkọ yìí. wọ́n ní rí ọ̀là pé wọ́n jáwó lójú orí torí bó ṣe wà ń àmọ́ fi ṣe bísínẹ́sì tó bá tẹ̀wọ́ èèyàn tẹ̀ ṣe padà tẹ́lẹ̀ lè gbà ọ́. ìwọ Àjàkóró ilẹ̀ rí èèyàn gbà àwọ̀ mi ìmúlẹ̀ mi ní ọ̀ ká ló tẹ owó òun ni pápápá íńtẹ̀sì ọ̀padà yìí níkànjọ́ lọ sí ìtafẹ́ máa fi ṣe eré Àjàkóró bóun ní ṣe ní ṣọ́ọ̀tì. sọmọ pọ ọtẹ lọ́nà wo ọtí tẹ tòrọ ti ṣọ́ọ̀tì. wọ́n kì í ṣọ́ọ̀tì àwọn. àbí mọ̀gbà tó bẹ̀rẹ̀ bísínẹ́sì gbájú ẹ̀ tó fẹ́ bẹ̀rẹ̀ yìí. Ọlọ́run níjọ́ sọ. tó wá dèmi tó fi bẹ̀rẹ̀ rẹ̀ yìí ó ní òjò parun. bẹ́ẹ̀ ni mo ti ṣàlàyé fọmọ́jọ kó. àlàyé orí burúkú wò lọ sí ìwọ náà lè gbà àwọn ọmọ tí wọ́n ń ṣe fíìmù ẹ wá tu aṣọjọ fún mi èmi ẹ fẹ́ gbà mí ń bọ̀ lẹ́tí rọ́jú burúkú tẹ̀ ṣe sí kìíní ìlẹ́nu tálílàdó ogún tẹ̀ so mọ́. gbogbo ohun tí mo wò pé o lè mú un jáwó gangan náà nù. ṣé bí ilé àwọn ìyá ṣe máa ń rí rè tí ìbàjẹ́ pòlì tẹ èmi gan náà ti gọ́ nígbà tí ì rí rí. ṣé bí ilé àyè ìyá ṣe máa ń ṣe rùsùrùsù rè. bí ṣe máa ń rí rè o tó bá ti pé lẹ́yìn lọ fẹ́ tọ́. irọ́ ni. bí ṣe máa ń rí gangan rè ilé àwọn ìyá mi òṣòro máa ń jà bí ṣe máa ń rí gangan rè. sọ́ọ̀tì débẹ̀ rí ni. wọ́n kàn wọ́n bí tí wọ́n ti ń ṣe fíìmù àwọn àjẹun ni. nígbà tí wọ́n wá rí pé àwọn àjẹ ni wọ́n ń lò ń bẹ̀lẹ̀ mí náà ti wá wò pé tó bá ṣe pé bí ọ̀dọ̀ àwọn ìyá mi ṣe máa ń rí rè àwa náà lè fi àlè fi ṣe bísínẹ́sì ó ti wà yìí owó ọjọ́ méjì péré lọ san ṣé fún bí ìpínlẹ̀ ṣọ́ọ̀tì ló kù báyìí. wọ́n ṣe ní ṣọ́ọ̀tì òkè mi bí wọ́n lọ san ìwọ lọ gbúrò wọ́n lọ sí. ọ wà bọ́ọ̀dù ṣubú rẹ̀ ṣe ni. àdàpọ̀ àwọn ọmọ ìdàbí dáa. kí ló rè débi pé kò gbá mi. nígbà òkùnkùn kì í sì wọ gẹ́gẹ́ mo fẹ́ gbá mo fẹ́ bí ó ṣe pírátìsì bá ṣe máa lò gẹ́gẹ́ ní. pírátìsì. àwọn bèbè ṣe pírátìsì aburú. ọba ní kò ní bó ti mọ́ ọ lọ́wọ́ òkété rẹ ti bóru Àjàkóró ó ní sàsùn ọlọ́dẹ ìwọ ọmọ tó máa ń tọ́ ṣe ni ọ̀fẹ́ gbá mi 200,000 200,000. mo ti ń tẹnu mọ́ iye ọmọ ọdún ni a ní ìgbà wa àwo dàmídà àjọ jẹlérewé ni. Àjàkóró mọ́fà mi o bàbá àjọ jẹlérewé síbi tó yẹ kó ti gbá mi lábẹ́ ìwé ni. a ní ìgbà ó sì ń tẹnu mọ́ mọ́ gbá ọmọ tẹ́ sọ tẹ́wọ́ nísìn ṣé báyìí fún ọ̀gá jẹ́ ìyẹn tó o bá rí nǹkan gan kò yẹ kó o mójú kú mẹ́kọ̀ọ́ kọ́kọ́ tẹ owó òun. ọmọ tí Ọpẹ́ ò ní yẹ tó lọ lè fi ṣe yàrá ìyá tèmi tó gbé wá bí tó wá lọ́pẹ́ Ọpẹ́ yẹ òun tọmọ tó yẹ kó jẹ́ pé yóò mọ forí gbẹ̀pẹ̀ ní bó ti wà òun. ṣé ọ̀rọ̀ máa ń dùn ọ̀nà àbọ̀rọ̀ tèmi. ọ̀rọ̀ yìí méjèèjì ló dùn mí papọ̀ takọtabo wa ń gbẹ́ mi ìwọ ọ̀sùn lọ kó sọ́bọ̀ nínú. àwùgbà èyí yọ sọ́ọ̀tì bísínẹ́sì mo fẹ́ bí kíní yìí ó mà ní iye owó tí mo mọ̀ fi ṣe gbogbo kíní yìí táwọn ọmọ yìí mọ̀ gbà lọ́ọ̀ mi. kan tó bá rò pa lè ṣe ní ọ̀sán o. àwọn mi ò gbà bẹ́ẹ̀ ṣé báyìí ní ìsìnkú sí kankan bí. kò sí kankan bẹ́ẹ̀. ó dọ̀ lójú. mọ́mọ́jọ́ dàrú o. àwọn ẹni dàrú. wàhálà tó ń torí iṣẹ́ tí owó mọ́ sán o. kò lè dàrú ní tí bẹ́ẹ̀ mẹ́rin pé ọjọ́ mélòó lọ fi gbà. ọjọ́ méjì mọ́ sán. lọ fi gbà bí. a lè sùn bí fúnjọ́ méjì. kò sí tà lè ṣe bó ṣe wù wá lánàá sílẹ̀. èlò lọ gbà fúnjọ́ méjì. ó ṣe wà ní 3,000. lẹ́yìn ọkọ̀ kan. bẹ́ẹ̀ni ilé àwọn ìyá náà tiẹ̀ wọ́n. ilé ẹ̀wọ̀n. rúmọ̀ ilé ìgbẹ́ ojú rúmọ̀ nǹkan lọ ní tá a ṣe èrè Àjàkóró a sanwó ọ̀sẹ̀ kan. ṣé tàbá sanwó ọ̀sẹ̀ kan kalẹ̀ a wà wá wọn tá a bù wá bí Àjàkóró
á gbé owó ọdún kan fún mi. lóòótọ́. èmi mo sọ bẹ́ẹ̀ fún un. sọ nígbà tó kọ́kọ́ mú mi débi ìdí náà mọ̀ kọ́kọ́ fọ́ ọkùnrin jọ bí mo ti lápá. àkáǹtì nọ́mbà ọmọ mi ló kó bá. bí èyí bá ṣe pé mo ti sanwó sí i rí mo tẹ̀wọ́ òun. títí tẹ̀sí ọ̀padà. àmọ́ lórí burúkú ọpọlọ ní bẹ lórí rẹ̀ gbogbo tí ojú gbájú ẹ̀ lọ ìwọ lọ́ọ́ wá ṣètò bọ́ọ̀tì mọ́ mílíọ̀nù wá bí èmi ò mọ̀ wà ń bí. sọ́rọ̀ mi yọ